náà ti súnmọ́ wájú nígbà tó bìnrin máa súnmọ́ wájú ẹni tó pàdéra tọ́jọ́ pàdéra wọn lọ́dọ̀ súnmọ́ra wọn so nígbà tó súnmọ́ra wọn ẹ̀gbọ́n ẹ̀ lọ súnmọ́ra wọn kò tó bí ọ̀sẹ̀ méjì ọkọ ti bí padà wá wọ́n dẹ̀ parí ẹ̀ wọ́n ti súnmọ́ra wọn so nígbà tí arábìnrin máa lóyún bí òkú tó bí oṣù mélòó kan tó bímọ so lérò ọkọ ẹ̀ pé ọkọ òun ló ní ọmọ so ṣùgbọ́n ọkùnrin kejì tí ó bá alájọṣepọ̀ ó wá wọ̀ nígbà tó sọ fún pé lápájá bímọ ó wá wẹ̀ nígbà ó sígbà ó tó wá wọ léètì ó wá ṣèṣirò lórí pé ó dà kó súnmọ́ra wọn pẹ̀lú òun náà gẹ́gẹ́ bí àwọn oníṣẹ́ aláṣọ wọn jáde wọ́n sọ fún pé ìtàn ní ẹ̀kọ́ wà ta wọ́n ní sùn pé torí tí ò bá wá lọ jẹ́ bẹ́ẹ̀ ilé òun máa dàrú wọn bá jẹ pé kọ́jọ kò mọ̀ wọ́n lọ sí jẹ́rìí tẹ̀ ní èkó jẹ́rìí ìjọsìn wọ́n wà nínú fáìlì yìí ìgbà tó máa ṣe tẹ́sì pẹ̀lú boyfriend àti ẹni tó lóun ọkọ tẹ àtọmọ ní tẹ́sì bá ní 99.9996 ó ti ṣe tán tó jẹ́ pé ó fura sí ọmọ kejì tó yàwó ẹ̀ bí fún lẹ́yìn tó ṣe pé wọ́n dẹ̀ gbé wá sọ́dọ̀ wa wọ́n lọ sí DNA test ìyàwó kan hàn nígbà tá a lọ sí DNA test àkọ́bí ni bàbá rò bí tòun nígbà tó ń bọ̀ láti èkó tó ti lọ sí DNA test ó ṣe shopping fún àwọn méjèèjì ó wá ṣe ti àkọ́bí yẹn ní tó fine ó kọ̀ yìí kó má dàbí kó wọn ra nǹkan fún ìkejì lọ́dọ̀ àwọn surprise nígbà tí DNA test máa jáde àkọ́bí tó ń ra nǹkan fún tó ní ìlú tó ń tiẹ̀ tí ò dáàtì pàtàkì tiẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ lọ́wọ́ àná. ẹ mà tún kú dédé àsìkò yìí o ọ̀dẹ̀ òdò bí mebí pírí lológójì àìbọ́kùn ẹyẹ lórí ìtẹ́ kólúwọ́ mọ̀ ṣàánú wa ní lókè èèpẹ̀ wàhálà ńlá ń ṣẹlẹ̀ pàápàá láàrin lákọlábo ọkọ àtìyàwó nígbà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ń bẹ́nu lé míì lójọ́ máa lè ilé ọ̀pọ̀lọpọ̀ sí ní òtúbà ní òtòrò kí nìdí ọmọ àlè ń bẹ́ńbẹ́ àìmọye ẹlẹ́dẹ̀ lòmíì ní òfẹ́ ìyànjẹ ẹlẹ́dẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ò fẹ́ ìyànjẹ kankan tó o bá sì ti ìyànjẹ tó lọ gbọ́ máa lè sínú ilé ẹ̀ gbogbo nǹkan lè má tòrò fún mọ́ ó lè bẹ̀rẹ̀ sí máa dojúrú ìwádìí ló já mọ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ DNA test kan wà tí a ṣe àwọn ìwádìí lórí ẹ̀ wọ́n ní a máa gbórúkọ wọn síta ìyẹn ni tọ́rọ̀ kàn nítorí ọmọ tí wọ́n bí torí ọjọ́ iwájú láàfin ní gbé orúkọ náà síta ṣùgbọ́n ẹ máa gbọ́ làbárè àti bẹ́ńbẹ́yẹ́kì ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ DNA tí bàbá méjì tó ń jà sọmọ tí wọ́n sì ti padà wá fojú ọ̀rọ̀ hàn dé pẹ̀lú bí ẹni tó jẹ́ boyfriend ìta bó ṣe wá jó gangan ló lọ́mọ nígbà tí wọ́n ṣe DNA tí wọ́n sì ṣe yìí ó ṣàfihàn pé 99.996 ó ní fún ọkọ ìyàwó fún rẹ̀ ọ̀rọ̀ wá rèé o ẹ kú dédé àsìkò yẹn gbọ́ bẹ́ńbẹ́yẹ́kẹ́ lórí ẹ̀ Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi bẹ́ńbẹ́yẹ́kẹ́ làwọn kan pè mí lónìí mo mọ̀ pé ẹ̀ tún wò ó lóní bẹ́ńbẹ́yẹ́kẹ́ ẹ subscribe tó bá jẹ́ gbà àkọ́kọ́ ẹ tẹ notification bell option all ẹ share fáwọn ẹlòmíì ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé bẹ́ńbẹ́yẹ́kẹ́ TV ó yàtọ̀ pátápátá àwọn ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé kúnbẹ̀ fọ́fọ́ bẹ́ẹ̀ bá farabalẹ̀ gbọ́ láti bẹ̀rẹ̀ dópin ṣùgbọ́n tẹ́ ẹ bá gbọ́ dópin ó ṣeé ṣe kẹ́ ẹ má mọ̀ àpẹẹrẹ àwọn tí wọ́n ti ṣe àyẹ̀wò DNA test mẹ́ta tí wọ́n suspect ọmọ wọn pé àwọn òrùpá àwọn ọmọ wọ̀nyí ó jọmọ àwọn ọ̀pọ̀lọpọ̀ míì nínú àwọn ọkùnrin yẹn ibi tó fojú sí ọ̀nà ògbàbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ àlè kú gbòòrò kólúwa kó ṣàánú wa ni. nǹkan kan nínú fídíò tẹ́ wò yìí ẹ̀ rí làbárí ọ̀rọ̀ ìwádìí yẹn ìkan tiẹ̀ wáyé kẹ́yìn lọ́sẹ̀ ta lùtán yìí ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ ti yanjú ẹni tó lọ́mọ ti gbọ́mọ wọ́n ní ogbè fòǹfò lóhun ẹni tó lọ́mọ ti lọ́mọ ó ti gbọ́mọ ṣùgbọ́n tọkọ ìyàwó nulẹ̀ ńkọ́ ìgbésẹ̀ ń lọ lórí ẹ̀ láti pẹ̀tù sí nínú kọ́rọ̀ mọ́ba tún lọ yíwọ́ ọ̀dà ẹ farabalẹ̀ gbọ́n tí Comrade Brown tí wọ́n sọ Comrade Brown wọ́n jẹ́ àjọ tó jẹ́ ti ajàfẹ́tọ̀ọ́ tọ́pọ̀lọpọ̀ máa ń lọ bá pé ẹ̀dá ẹjọ́ ẹgbà wákálẹ̀ Ọlọ́run sì dá wọn dáa nítorí wípé kí ni ọlọ́gbọ́n dorí ẹja mú ni wọ́n àwọn iṣẹ́ ìwádìí kan táwa fúnra wa ti ṣe gẹ́gẹ́ bí oróyìn la fi mọ̀ bẹ́ẹ̀ wọ́n mọ bí wọ́n ṣe máa handle ẹ̀ tí gbogbo ẹ̀ ó lọ bó ṣe yẹ kó lọ nírọ̀wọ́ ìrọsẹ̀ tí ó sì máa lọ bó ṣe yẹ kó lọ nǹkan ń bẹ àwọn wọ̀nyí ojú wọn rí tó nílùú nílẹ̀ yìí ẹ mọ̀ bá mi ká lọ nínú fídíò yìí àti ìfọ̀rọ̀wérọ̀ tá a ṣe pẹ̀lú wọn iléeṣẹ́ OBF Olúwayẹmísí foundation
ṣé OBF yà ẹnu mi àgò tọ́ ẹ máa bá wa sọ lórí ẹ̀ yóò mọ̀ ju wa ṣe láṣẹ̀dùmarè a ní sọnù àtúnṣọnù a sì ní fàkàkàjẹkọ òṣèlú ń jẹ́ bẹ́ẹ̀ kò ní talé wa ẹ subscribe sí o bẹ́ẹ̀ ṣe ń wò ó. ẹ kú dédé àsìkò yìí comrade Brown gẹ́gẹ́ báwọn èèyàn ṣe pè yín ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkàn láti gbọ́ ọ̀hún ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ yín kẹ̀sì kí àwọn tó wò yín. ẹ ṣe olóòtú mo kí gbogbo ojú tó ń wò mí ojú tẹ fi ń wò wá láṣẹ Elédùmarè ojú náà ò ní fọ́. àmín. orúkọ tèmi ni comrade Brown Olúwayẹmísí láti àjọ OBF Justice and Peace tí àkójọpọ̀ orúkọ yẹn jẹ́ Olúwayẹmísí Brown Foundation. àjọ yìí kì í ṣe fún ẹlẹ́sìn-mẹ̀sìn ẹlẹ́yàmẹ̀yà tàbí fún tìjọba afárajì sí yíyípadà àwọn ẹlẹ́wọ̀n sí ọmọlúwàbí àti dídẹ́kun ìrọ́bìnrin èrò ní ọgbà ẹ̀wọ̀n. a ní àfojúsùn wa à ń lọ sí ọgbà ẹ̀wọ̀n lọ fún àwọn tó wà ń bẹ̀ lẹ́kọ̀ọ́ṣẹ́ ọwọ́ àti òkàwé ètò ìlera gbogbo tó bá ní ṣe pẹ̀lú àwọn tó wà ní ọgbà ẹ̀wọ̀n ní àjọ ìfẹ́ràn àti ìmọ̀lójútó. lábẹ́ ìrìn àjò yẹn láti ń lọ ṣe pọ̀ pẹ̀lú àwọn iléèwé gíga kan tá à ń facilitate lecturer fún àwọn inmates tó wà ní ọgbà ẹ̀wọ̀n tó fẹ́ kàwé sí i. lábẹ́ ìrìn àjò yìí náà la fi ní computer center wa nínú Coastal Remand Institute ní Ogun State ní bíbá a lè ṣe intend to go further and further torí àsíá adágbédání a fẹ́ kó kárí gbogbo àfúláyé. a tún ní ìpele kan tá a pè ní public announcement. lábẹ́ ìpele yẹn la ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ àti ìtanijí ìta gbangba fún àwọn ènìyàn bóyá sí ìdílé ní community ní ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ní church ní mọ́ṣáláṣí ni kò síbi tẹ́tí pé wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn èèyàn tí a ti ṣe. à ń jẹ́ kí àwọn èèyàn mọ ìwà ipá àti ṣe tó ń gbéyàn dé ọgbà ẹ̀wọ̀n. a dẹ̀ ní ìpele kan náà tí a ń pè ní alternative dispute resolution. lábẹ́ ìpele yẹn la ti ń pẹ̀tù sááwọ̀ nílà láàrin lọ́kọ-láya ni ọ̀rọ̀ ilẹ̀ ni ọ̀rọ̀ ogún ni ọ̀rọ̀ tó bá ní gbọ́nmi sí omi òtó tàbí tó bá fẹ́ ní gbọ́nmi sí omi òtó òun ni àjọ yìí ni à ń dá sí. Only mediation first before litigation. Litigation should be the last resolution. So ọjọ́ ta dáyé ọ̀rọ̀ la máa sọ ọjọ́ táyé ò ní sí náà ọ̀rọ̀ náà la máa sọ. ọ̀rọ̀ ká máa ṣe yẹsà nínú káńtà tó lè jẹ́ ká jókòó ká sọ ìdí nìyẹn tí a fi ní ìpele láti máa pọ̀jù sáwọ̀ ní ìpele mediation ní ilé iṣẹ́ wa ní. a ní ìpele kan náà tí a ń pè ní child rights and human rights protection. lábẹ́ ìpele yẹn la ti ń jà fún ẹ̀tọ́ àwọn ọmọdé àti ọ̀dọ́ àgbàlagbà. iléeṣẹ́ wa a ò lè gbà kó fìyà jẹ̀yìn àti tá àbámọ̀ so a jẹ́ àjọ tó ń jà fún ọ̀tọ̀ ènìyàn. àwọn èèyàn sábà máa ń pè wá ní human rights nítorí wọn mọ orúkọ tó fẹ́ kó orúkọ yẹn papọ̀ sí so lọ́sẹ̀ lo human rights yẹn ìpele kan ṣomú ìpele iṣẹ́ wa bíi 5 sí 6 ni. a ní àwọn ìpele kan tá a ti ń ṣe ìlú lágbára fún àwọn ènìyàn tó kù díẹ̀ káàtó fún àti àwọn tó ti là kọjá tó ti lọ ọgbà ẹ̀wọ̀n wọ́n máa jáde síta ẹ̀rù pé wọ́n máa jáde síta tá a bá fẹ́ kájá wọn padà sí dé àti lọ gbà wọ́n. ìgbà tá a bá kà wọ́n tá a bá ní akó wọn síta tí àwọn ọ̀nà tá a lè fi ràn wọ́n lọ́wọ́ yìí keep tí wọ́n àti gbà wọ́n àti fi kọ́ wọn lẹ́sẹ̀ ká tó gbà wọ́n jáde àti kọ́ wọn níṣẹ́ nínú prison iṣẹ́ ọwọ́ àti kọ́ wọn ẹni tó fẹ́ kàwé àti kọ́ wọn ẹni tó fẹ́ ṣe àti kọ́ wọn nígbà tó wá ní certificate yẹn tó wá gbà wọ́n síta a gbọ́dọ̀ ṣe nǹkan tó máa lè jẹ́ kí ajá wọn má bàa padà sí ìdí èdè ẹ̀ so yìí nìyẹn ta fi ní ìpele empowerment yẹn àti láti ró àwọn èèyàn tó kù díẹ̀ káàtó fún ní agbára so àwọn nǹkan tí wọ́n ṣe yìí. mo rí bẹ́ẹ̀ tiẹ̀ ti dárúkọ díẹ̀ níbẹ̀ ṣùgbọ́n mo wò pé ká mú kan nínú gbogbo ilé ìtẹ́ ti mẹ́nu báyìí lára ẹ̀ ní ti ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú paternity case. ADR alternative dispute resolution ìpẹ̀tùsáwọ̀ lábẹ́ ìpẹ̀tùsáwọ̀ òkú sí oríṣiríṣi àwọ̀ ló lè gbé wá wọ́n lè gbé ọ̀rọ̀ ọlẹ̀ wá wọ́n lè gbé ọ̀rọ̀ lọ́kọláya wá ẹ̀yìn là ń jà sọmọ wọ́n lè gbé wá ọ̀rọ̀ contract wọ́n lè gbé wá ọ̀rọ̀ ìfẹ̀tọ́ ẹni dúró wọ́n lè gbé wá sọ̀rọ̀ lábẹ́ DNA kò sí kéèsì tó fẹ́ ṣẹlẹ̀ tí wọ́n lè gbé wá lábẹ́ DNA kalẹ̀ pẹ̀tù sí fún àpẹẹrẹ à ń ṣe àwọn land cases oríṣiríṣi àti láwọn ọ̀dọ́ yẹ pé kéèyàn bọ̀ lè jí tó ní kó tẹ́nàntì ẹ̀ gbọ́dọ̀ ló lórí ilẹ̀ tó dẹ̀ lórí ẹ̀ tó ní kò sí tẹ́nibọ̀dì ṣe tẹ́nibọ̀dì ilẹ̀ lè sọ̀rọ̀
pé kó tẹ́nàtì gbọ́dọ̀ dúró sí. Go landlord ẹgbẹ́ ó ralẹ̀ tiẹ̀ ẹni fẹ́ ralẹ̀ sẹ́gbẹ́ tí wọ́n dẹ̀ ní ebí ẹni yẹn ṣe ń claim nǹkan àwọn èèyàn nìyẹn káwọn èèyàn bá dún pípa ló máa pa wọ́n lórí ẹni ó dẹ̀ wo ní ẹni yẹn ó wo tán ó tún wá ń ta páàtì níbi ẹni yẹn tẹ́ni ò lè débẹ̀ ìgbà tó ń délé iṣẹ́ wa everybody bẹ̀rẹ̀ sí ní sáré gbogbo olùdíje fókòsẹ̀ tó lè fọwọ́ kan bàbá yẹn ṣùgbọ́n nígbà tó ń délé iṣẹ́ wa àwa fi tó àwọn ọlọ́pàá létí tó ní human rights abuse ni báwo lè kàn ṣe máa wò kí èèyàn kan máa ṣiṣẹ́ tó máa kọ́lé ẹ̀tọ́ tó máa ní òkò dédé gbẹ́sẹ̀ lé property ẹni yẹn tó tún wá máa bàjẹ́ àdìde adúpẹ́ lọ́wọ́ àwọn area command zone 2 òkèlè owó bíbà wọ́n ṣe gbùgbùrù méje pẹ̀lú yàyà mẹ́fà ìlú gan bẹ̀rù bàbá yẹn níjọ́ tí àwọn ọlọ́pàá lọ gbé bàbá náà èrò báyìí tì nínú ìlú torí ó yà wọ́n lẹ́nu wọn bí èèyàn kan wà tó lè mú bàbá yẹn ṣùgbọ́n Ọlọ́run bá gbogbo àdẹ̀gbẹ̀jọ́ ẹni yẹn fún abágbálẹ̀ padà àdẹ̀rògbé kọ́ bá ṣàtúnṣe lórí ilé ẹ̀ tí òfin ó dúró níbẹ̀ ó ṣiṣẹ́ bí ẹ kó ṣe. ẹ jẹ́ ń wọlé láti bẹ̀yẹ́ mọ́ bínú nínú iṣẹ́ ìwádìí tí ẹ ṣe kí ni bàbá yẹn rí lọ́bẹ̀ tó fi wà lọ́wọ́ kí ló fún nígboyà tó fi ṣe bẹ́ẹ̀ yẹn fáwọn èèyàn. nǹkan jẹ tẹ́lẹ̀ yìí fún mi nígbìmọ̀ torí kì í ṣe ní alákọ̀ọ́kọ́ mi bàbá tá à ń sọ yìí wọ́n ní tó bá ṣe ìdìbò lójú ẹlẹ́dìyẹ ló máa pa ẹlẹ́dìyẹ gbọdọ̀ kú tó bá sin ewúrẹ́ ojú ẹ̀ ló máa baálẹ̀ ìlú òdò sọ̀rọ̀ nítorí ní tó jẹ́ so àṣegbé wà ní tó bá ṣe lọ́wọ́ àṣegbé ni ṣùgbọ́n ṣàṣetì nígbà tí gbèsè ní ilé iṣẹ́ wa ní. ó dà àìmọye irú ẹ̀mí tó jẹ́ pé ó máa ń ṣẹlẹ̀ tí wọ́n máa ń sọ pé wọn ò tiẹ̀ rójútùú sí wọ́n máa ń gba kámú ní fúnra ẹni bẹ́ẹ̀ ṣé tá máa gbérú ẹ̀ dé ilé iṣẹ́ OBF ṣé ìfọkànbalẹ̀ wà fúnra àwọn èèyàn tó bá wá. tó bá ti gbé wá tó bá ti jó òótọ́ ló gbé dání torí bíbá àwọn ọ̀fẹ́ rọ ọdún tó bá ti mọ̀ fún ìparọ́ la máa jáwọ́ ní òwe tó bá ti gbé òótọ́ dání tó lè gbé ẹ̀rí dání ṣùgbọ́n àwa kì í jà fún lórí ogun ló máa jà fún rẹ̀ kọ́rọ̀ wọn bá dàbí bàbá tọmọ èké wálé tó ní àdájì wọn náà tí ọ̀gá gbéra ta lónìí lágbájá lónìí ó yá ní ìṣòrí bẹ́ẹ̀ tó tẹ̀lé bàbá tó débẹ̀ tán tí bàbá òbójú ẹ̀ tó ní lágbájá kí ló dé lọ́mọ tí yẹn wá ní ọmọ yín wo lọ́nà ọmọ òun náà dà tó bojú ẹ̀yìn èrò ọmọ tó ti sá lọ ṣe àpẹẹsẹ̀ bàbá wọlé tuntun so la ṣe sọ pé ní bíbá àfihàn àfihàn ló máa gbà fún ẹ tó bá dúró tán àwa dúró àti dúró lòún jà fún a ò fẹ́ ojú àfẹ́ tó fẹ́ jà tó lè tó fẹ́ sá so ṣùgbọ́n tẹ́ bá gbé iléwájú wá ń bí pẹ̀lú orí ọ̀fẹ́ Kristi orí àwọn ọ̀gbọ́kànlé kankan bí orúkọ Ọlọ́run máa là lọ ṣíṣe. ọ̀dà ṣé àjọ yín ṣó tiẹ̀ ti jà fún ẹ̀tọ́ èèyàn kan rí bóyá àwọn bíi méjì kan tí wọ́n ń jà sí ọmọ tàbí ṣé àti ẹ̀ ti rírú ẹ̀ rí tí ẹ̀ ti bójú tó. in fact mo ṣe irú ẹ̀ kan ó pọ̀. mo ti ṣe kan tó jẹ́ pé ó fura sí ọmọ kejì tó yàwó ẹ̀ bí fún lẹ́yìn tó separate wọ́n dẹ̀ gbé wá sọ́dọ̀ wa wọ́n lọ ṣe DNA test ìyàwó kan mọ̀ nígbà tá a lọ ṣe DNA test àkọ́bí ni bàbá ròbí tòun nígbà tó ń bọ̀ láti ibi Èkó tó ti lọ ṣe DNA test ó ṣe shopping fún àwọn méjèèjì ó wá ṣe ti àkọ́bí yẹn ní tó fine ó kọ̀ yìí kó má dàbẹ́ ní kó wọn ra nǹkan fún ìkejì but our surprise nígbà tí DNA result máa jáde àkọ́bí tó ra nǹkan fún tó ní ìlú tó ń tiẹ̀ tí ò doubt paternity ẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n lọ́mọ àlè ìkejì tó wá ń doubt paternity ẹ̀ yẹn gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n lọ́mọ ọkọ so a ti ṣe irú yẹn a ti ṣe kan tó yẹ pé wọ́n wá bá mi wọ́n fi àgbàlagbà bàbá àgbàlagbà báyẹn á ti wà báyà bí 60 tí ó bá ti wọ bí 70 ó jẹ́ ìyànkan tó náà dá lóhùn tó lówó lọ́wọ́ ṣùgbọ́n nígbà tí gbà dé obìnrin yẹn ò dúró ṣe ló fún àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ló kó wọn lọ private university dẹ̀ làwọn ọmọ yẹn wà àwọn kan ti fẹ́ ṣe tán wọ́n sì wà láàrin méjì kan ti ṣe tán ìṣẹ̀lẹ̀ wá ṣẹlẹ̀ Ọlọ́run ló wá mú bàbá ṣe rò ó tó ṣàgbé bóyá ẹ̀rọ pé tíyàn bá ti wọnú ìdààmú oríṣiríṣi náà wáyé ẹ̀ tó fún wá dọ́sítà tí bàbá ṣe lọ ṣe DNA test àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ni ìbẹ̀rù ti wá rí i pé nínú ọmọ mẹ́ta tóun pè lọ́mọ òun tóun ti rán dé bóyá Babcock University one private university wọn náà ọmọ ẹ lọ ló wá rí i pé ẹyọ kan náà ọmọ ẹ nìkan ẹyọ kan péré tiẹ̀ nínú mẹ́ta so ìgbà tí wọ́n gbé irú kéèsì yẹn déwájú wa tí wọ́n dẹ̀ sọ wọ́n á ní ọmọ ẹyọ kan ti yàn ó ní ẹyọ kan tòun ò fẹ́ràn òun rárá àwọn ò fẹ́ rí ara wọn òun ò lè gbà tiẹ̀ oníṣùgbọ́n ní méjì tán ní kì í ṣe tòun yẹn ìkan wà ń bẹ̀tẹ̀ pé kò lè fi òun báyàn ṣeré gbogbo bí ìdí ṣe ń jà tí wọ́n kó wọn kúrò nílé àti ogún tó kúrò nílé tán dá gbòǹda ọmọ yẹn nìkan ló máa ń bojú wò wọn ló dẹ̀ máa ń ṣòkò díẹ̀
àwa kí ni ìgbésẹ̀ tá a máa gbé a advice bàbá in accordance ni so bóyá lọ́jọ́ mi à stress ni so a ti ṣe èyí tó jẹ́ pé a ṣẹ̀ṣẹ̀ ṣe lọ́sẹ̀ nìkan tí àkùnrin àtòkùnrin tí wọ́n jọ ń ṣe boyfriend and girlfriend wọ́n lo ìpínlẹ̀ èdè obìnrin ilé ọkọ ló wà so ilé ọkọ tó wà ó ń bímọ ọmọ ń ṣaláìsí so láàárín ìrìnàjò yẹn àwọ̀ dé sí àárín lọ́kọláya wọ́n gbọ́dọ̀ tọ̀ so ṣe ọ̀pọ̀kùnrin ti súnmọ́ wájú obìnrin náà ti súnmọ́ wájú nígbà tóbìnrin máa súnmọ́ wájú ẹni tó tọ́jọ́ pàdé ra wọn wọ́n jọ súnmọ́ra wọn so nígbà tó ń súnmọ́ra wọn ẹ̀gbọ́n yẹn lọ súnmọ́ra wọn kò tó bí ọ̀sẹ̀ méjì ọkọ ti bí padà wá wọ́n dẹ̀ parí ẹ̀ wọ́n ti súnmọ́ra wọn so nígbà tí arábìnrin máa lóyún bí òkú tó bí oṣù mélòó kan tó bímọ so lérò ọkọ ẹ̀ pé ọkọ òun ló ní ọmọ lórí ọmọ so ṣùgbọ́n ọkùnrin kejì tí ó bá alájọṣepọ̀ ó wá wò nígbà tó sọ fún pé lápájá bímọ ó wá wò pé nígbà òsígbà ò tó wá wo déètì ó wá ń ṣèṣirò lórí pé ó dàbò súnmọ́ra wọn pẹ̀lú òun náà gẹ́gẹ́ bí àwọn onídàá aláṣọ fún wọn jáde wọ́n sọ fún pé ìkan ní ẹ̀kan wà ta ló wá pé obìnrin yẹn pé ṣé ká gba ojú ẹ̀jẹ̀ àbí báwo ni ká ṣe ṣe obìnrin yẹn ní wọ́n ní sùúrù pé torí tí ò bá wá lọ jẹ́ bẹ́ẹ̀ ilé òun máa dàrú wọn bá jẹ ní kọ́jọ́ gbìyànjú wọn lọ sí DNA test ní èkó DNA result ni wọ́n wà nínú fáìlì yìí ìgbà tó máa ṣe test pẹ̀lú boyfriend àti ẹni tó lóun ọkọ àtọmọ ní test bá ní 99.9996 tó bá di ọ̀tún. ìyẹn ni pé boyfriend ìta ló lọ mọ. boyfriend ìta wọ́n ṣe lẹ́ẹ̀kan òun ló lọ mọ so ó jẹ́ nǹkan tó máa jẹ́ bíi trauma ní ọpọlọ obìnrin yẹn so a gbọ́dọ̀ àwa lọ ọgbọ́n láti control ẹ̀ torí kó fẹ́ ṣe nǹkan tí ó fẹ́ fẹ̀ lágbára òní ká ṣùgbọ́n a dúpẹ́ pẹ̀lú ẹ̀fẹ́ kristi tàbí ọmọ ti gbọmọ ogun dẹ̀ ti sinmi ọlọ́run bá wa ó tọ́ wa ṣiṣẹ́ a control crisis tí ó bá kọ́mọ láti lọ so wọ́n ní ká máa sọ ká máa rí sọ. ọ̀dà ṣe lè ṣàlàyé gan lọ́rìn kìnìún lára bí ọ̀rọ̀ yẹn ṣe lọ àti bí ẹ̀yin fúnra yín ìyẹn àjọ yín bó ṣe yanjú ẹ̀ nírọ̀rùn fáwọn èèyàn láti lè fi kọ́gbọ́n ní o wọ́n sì fi kẹ́kọ̀ọ́. ọkùnrin tí ó lọ ọmọ gbọngàn ìyẹn boyfriend ti ta ìyẹn ó gbé ẹjọ́ wá síbí ó gbé proof wá DNA test àwa pé obìnrin gẹ́gẹ́ bí iṣẹ́ wa tó gbọngàn ní òpin ọkọ kejì kí nǹkan má bàa dára wá pé obìnrin ọmọ kò yá ẹ̀ fún ní àpapọ̀ nígbà tó bí wọ́n sọ̀rọ̀ wọ́n ṣàlàyé ẹ̀gbọ́n ìtẹ̀ tẹ̀lé wa wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ẹ̀gbọ́n yẹn tiẹ̀ máa ṣe ń ṣe bí ẹni pé torí kó jẹ́ èèyàn kan bá kan ṣùgbọ́n iléeṣẹ́ wa bí ìṣẹ̀lẹ̀ tó lè ti ilé tiwa nígbà tá a bá ti ṣe tó ń tọ̀ a máa padà fi nítorí sáyé yìí so ọlọ́lẹ̀ gba gbogbo ọ̀tún ṣàlàyé òsì ṣàlàyé so mo dẹ̀ jẹ́ kó yé wọn pé tó má sọ̀rọ̀ DNA test kò sí láàbù tó lè ṣe DNA test nítorí ó ti mọ̀ pé ó lóbi láàbù tó lè ṣe olóòmọ̀ pé tó bá fi ń béèrè paternity ọmọ issue ti wà ní ó dẹ̀ ṣe é ṣe kó dé court so ẹni ẹ náà ní fẹ́ jeopardize license so àbáwọn sọ ìgbà tí èdè obìnrin ní rárá òun ò gbà pé ẹni ẹ ló lọ́mọ òun ò gbà gbọ́ mọ́ nínú DNA test ni tó bẹ̀rẹ̀ sí ní fárígá ìlúdà a bá pe àwọn oníṣègùn òyìnbó àwọn dókítà àti lab tí wọ́n ṣe DNA test ìdókè obìnrin a ní kéèsì báyìí ló ń tébù wa fún àrídájú torí tí wọ́n bá jọ lọ sí ilé iṣẹ́ tó ti ń ṣe DNA tọ́jọ́ àbí ìtọ́jọ́ bílẹ̀ tó ṣe test tó lóun ò gbà àsìmẹ́gẹ́tọ̀ curiosity ẹ̀yìn a gbọ́dọ̀ lè satisfy yẹ beyond a reasonable doubt so a pè àwọn oníṣègùn òyìnbó àti àwọn lab tó lè ṣe DNA test a contact wọn a schedule another DNA test dókítà wa sọ sí ni pé kò sí please náà fẹ́ ṣe DNA test bàbá tó train fún òun lọ́nà a máa ṣe DNA test fún match fún àtọmọ yẹn ẹni tó ṣọkọlé a máa ṣe DNA match fún wọn àti
ọmọ yẹn so ẹni tó bá ti wá ní ọmọ nínú àwọn méjèèjì òun ló máa gba ọmọ so mo wá fún ọ ní option mẹ́ta ní kó lọ wá owó ọkùnrin tí wọ́n kọ́ wá owó ọkùnrin tó lòun lòun lọ́mọ yẹn ló fún ìtura bí 200,000 tó fi ṣe DNA test yẹn so pé tíṣẹ́dì yẹn náà àtọ́kọ ẹ̀ ọ̀nà wá owó then mo fún ní time like over a week ó fi lọ pe ọkọ tí lé kó wá àwọn tó máa pè é tó máa rọra ṣàlàyé fún so kọ́kọ́ yanjú ẹ̀ òun àkọ́kọ́ ìlú ilé náà kó má bàa jù iṣu ata náà ni wọn àtijọba mọ̀ káwọn olè handle ẹ̀ kó fún wa lórí ọ̀fẹ́ ká pè fún ara wa níbí ká gbé kalẹ̀ dáadáa ṣùgbọ́n ó ní àwọn máa lọ so afún ọlọ́sẹ̀ kan nígbà ní ọ̀sẹ̀ kan yẹn àgbọ̀n kankan àtúntò àgbọ̀n kankan kò rẹ́dí àti sọ́pọ́tì nígbà tó ti kọ́kọ́ ń jàjà yẹn àwọn fọ́nrán kan ti lọ lórí ayélujára nígbà tó ń dáhùn síra wọn fọ́nrán yẹn ló wá jáde nínú ìwọ̀n tó mọ́ ọkọ ló wá gbé fún ọkọ bọ́kọ ṣe mọ̀ sí gbogbo ẹ̀ ìyá pẹpẹ skata. báwo ni fọ́nrán yẹn ṣe lójú òpó ayélujára. ẹni tó lọ mọ́ ló gbé sórí Facebook pé tóun ò bá gbé síbẹ̀ òun dráàbù kankan báyìí ó dẹ̀ ṣe dọ́là ó má lọ torí pé olóhùn tí mo kọ́kọ́ gba ẹ̀mí lẹ́nu òun ìgbọ́mọ òun ìní kan ẹnu ọ̀rọ̀ àwọn ọmọ ọ̀sìn níbi sí èyí fọ́nrán ìjọ mo ní kó bring it down ṣùgbọ́n nígbà tí máa fi bring it down ẹni tó ti save ẹ̀ ó ti save ẹ̀ so aṣáàbà àwọn sọ ọ̀pọ̀ tó wá tó sí lẹ́yìn ìgbà yẹn ó padà wá lókè gẹ́gẹ́ bí iṣẹ́ wa kí la rí sí lókè ó ní ìpàdé kẹta ti máa pè arábìnrin yẹn wá pẹ̀lú ẹ̀kọ́ ìlú ẹni tó lóun lọ́mọ náà jókòó nítorí ó ní pé nígbà tí ọkọ ti lé ti gbọ́ ló ti lé òun àtọmọ dànù síta pé òun ò lè tí lọ mọ́rọ́ tí mo ti gbọ́ yẹn inú rẹ̀ sí pé ọkọ láti ṣàtúnṣe ṣùgbọ́n ọkọ ìgbésọ̀ ṣùgbọ́n wọ́n á ní kí obìnrin yẹn máa bọ̀ lọ́jọ́ kejì iléeṣẹ́ wa a provide hotel tó sùn nípa náà so a ní kó máa bọ̀ ní ọjọ́ kejì láwọ̀ sátidé ìjẹta so nípa tọ́lẹ̀ lè rí ìbéèrè tí arábìnrin yẹn béèrè ní pé òun ò mọ̀ ṣùgbọ́n tó bá jẹ́ bẹ́ẹ̀ ni pé kí iléeṣẹ́ wa yìí bá wa báwọn confam kan fìdí ẹ̀ múlẹ̀ pé ṣe lóòótọ́ ló jẹ́ DNA tòótọ́ ní iléeṣẹ́ tó ti ṣe oríṣi táwa náà dẹ̀ ti gbé ìgbésẹ̀ lórí ẹ̀ láti ṣe community ó wá ní tó bá pé bẹ́ẹ̀ ló ṣe òun nígbà ṣùgbọ́n tó bá kọ̀ wọ́n lọ́wọ́ mo lè sọ fún wọn pé ní iléeṣẹ́ wa àti ṣe bẹ́ẹ̀ custody of the child goes to the mother ní òfin sọ so nígbà tó o dùn èyí kàn ṣe bẹ́ẹ̀ kan gbọ́mọ yẹn ẹgbẹ́ fún bàbá bẹ́ẹ̀. àgbọ̀ fún bàbá but gbogbo legal rights bàbá lábẹ́ òfin la fún bàbá lọ́dẹ̀dọ̀ sọ ọmọ á máa gbé lọ́dọ̀ ẹ̀ ọ̀dùdé á máa lọ sọ́dọ̀ bàbá ọmọ tí ọ̀rọ̀ ọmọ bá fẹ́ rí ọmọ kò gbọ́dọ̀ create facilities ààyè síbẹ̀ fún láti rí bàbá náà ojúṣe ẹ lórí ọmọ yẹn kò gbọ́dọ̀ lè ṣe é so abáwọn ni ojú ẹ̀ wọ́n jọ sọ ní tìbí nìyí àwọn méjì jẹ́ jọ ṣèwé ní ilé iṣẹ́ wa wípé àlàáfíà máa jọba èdè sórí èdè sọ́tẹ̀ mọ́ àwọn adẹ́jọ́ co-parenting àwọn àjọ ìmọ̀ṣọ̀kan láti tọ́ ọmọ yẹn ó lè yanjú so láti yanjú ẹ̀ sí ní sátidé yẹn lẹ́yìn yẹn nínú ilé ẹ̀dùn láti gbọ́ pé lánàá wọ́n lọ ríra wọn gbé ọmọ fún bàbá ló ń gbọ́ ọmọ ṣe lórí wákàtí kan àlàáfíà ló jọba ibi tó wá kù sí òun ni bá ṣe fẹ́ yanjú ọ̀rọ̀ ọkọ tilé àti ti obìnrin tó lè yẹ pé tó bá gbé lóòótọ́ àti obìnrin ní àjọ wa yìí wà fún jíjà fẹ́tọ̀ ọmọ ènìyàn káde ní ṣe mediation ní that maintain win-win balance. iṣẹ́ ìfàmà pàkàdá pàkàdá sí. yes a gbọ́dọ̀ sọ pé ọkọ ilé ẹ̀kọ́ ló pèsè so wàhálà àti èrè kò nílẹ̀ so agbọ́dọ̀ lè wọ́n bá ṣe máa make peace láàrin wọn kí onílàlùkọ́ wọn gbà pé pàtiwárí pààrí òun láàrin. ó dà pẹ̀lú gbogbo tí ẹ sọ pé àjọ yìí ti ṣe yìí lóòótọ́ àwọn èèyàn gan ti ń polongo àjọ yìí ní àjọ bí ẹ pé ni wọ́n ń gbìyànjú kí lẹ ní lẹ́yìn tó ń fún yín nígboyà. mo ní nǹkan tó gbé gbogbo kí ni nǹkan náà. tí ó ṣe nǹkan títí ohun orúkọ Jésù orúkọ Ọlọ́run alààyè ohun mi ní ó Dáfídì sọ òun nígbà tó lọ bá Gòláyátì ó sọ fún Gòláyátì pé mo tọ̀ ọ́ wá lórúkọ Ọlọ́run alààyè so when we are doing our work here pẹ̀lú orúkọ Ọlọ́run alààyè
òun la fi máa ń ṣiṣẹ́ tiwa láti lọ́n kojú ogun náà lè ń jà fún wa torí kò sẹ́ni tó lè bọ́ lọ́run dàbí ó borí ọlọ́run ló máa borí ẹ̀ so tó bá ti jẹ́ pé ìfẹ́ Kristi là ń ṣe ìfẹ́ ọlọ́run là ń ṣe níta ń ṣe ó bá lànà ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn kírísítẹ́nì àti ẹ̀sìn àbáláyé tó tọ̀nà nínú ibi mẹ́tẹ̀ẹ̀ta tó bá ti tọ̀nà lórúkọ ọlọ́run alààyè yẹn òun la fi agbógunlé agbọ́pọ̀ ẹ̀ la fi ń ṣiṣẹ́ kò dẹ̀ tí ìsàṣesì kò sí ẹ̀sìn tó ní àṣàṣe ìtì ọjọ́ ọmọ ọba ló ń ṣe nítorí pé nìkan ní oṣù ọlọ́run. ó dà ẹ jẹ́ kí n padà lọ sínú ọ̀rọ̀ tẹ mẹ́nubà lẹ́ẹ̀kan ọ̀rọ̀ DNA ti bàbá àgbà kan pé ṣé ẹ lè ṣàlàyé bọ́rọ̀ yẹn gangan ṣe dé láti ìpìlẹ̀ àti bí ẹ ṣe wá lójútùú sí. ọ̀rọ̀ yẹn máa ṣe díẹ̀ ló máa sọ ẹni yẹn is a very rich man kò nínú àwọn ìjọba tó ṣe kò pé ẹ̀rọ ìsọ̀pọ̀tì nígbà tó ní wàá gbà so ìbọn bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n bẹ̀rẹ̀ sí ní dínà mọ́ra wọn ìbẹ̀rẹ̀ sí ẹ̀ pé láti ibi tí bàbá yẹn ti ń bọ̀ sí ọ́fíìsì mi bàbá yẹn ò dá lówó mọ́tò ẹni tó ti san táìsì ní church 500,000 tí ó wà dá ní àpò méjì àbọ̀ àgbà lè ṣe ń kà ní márùn láti wọkọ̀ ní ọ́fíìsì mi láti ibi tó ti ń bọ̀ ṣẹ̀wọ̀n pé ó ti ṣe so true ọ̀rẹ́ ẹni yẹn wọ́n fi gbọ́dọ̀ ẹni ọ̀rẹ́ ẹni yẹn ti mọ̀ mí dáadáa ẹni yẹn jẹ́ mẹ́mbà mi ó ti mọ̀ wá ó dẹ̀ ti mọ nǹkan tá a lè ṣe so bí àwọn bàbá yẹn ṣe ń la ọ̀pọ̀lọpọ̀ kan kọjá tó wá ń bà wọ́n lọ́kàn jù wọn ò mọ ẹni tó fẹ́ sọ fún tí wọ́n nígbà tó ń sọ létí ọ̀rẹ́ wọn lọ́rẹ́ wọn ní kì òun léèyàn kan lọ ṣàlàyé pípẹ́ẹ̀mù á wọ́nà àbáyọ sí i so lọ́ fi wá lọ́jọ́ yẹn lọ́ wá sọ fún mi ẹ̀mí yẹn kàn níbi sọ pé kí gbogbo àwọn tó wà lọ́fíìsì mi jáde kí ló pé ẹ̀ free láti sọ kéèsì mi fún nígbà míì donation àwọn máa wà àwọn akọ́ṣẹ́mọṣẹ́ máa wà níbẹ̀ àwọn tó ń kọ́ṣẹ́ lọ́wọ́ náà máa wà níbẹ̀ láti lè máa kẹ́kọ̀ọ́ tó ń tààrà sílẹ̀ ní ìtẹ̀síwájú àwọn tó dẹ̀ jẹ́ tó ń bá wa jẹ kájọ́ ṣiṣẹ́ pọ̀ ló gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ torí tí èèyàn bá sílẹ̀ ẹnu lè gbé tó kó wà so mo rí pé bí kọ́ńtínà bàbá yẹn ṣe ń ṣe wọ́n á fi wọ́n bọ́ síta níbi ọ̀gá yẹn wọlé ó jókòó síwájú ní gbogbo rẹ̀ wọ́n á béèrè pé wọ́n fẹ́ sọ fún mi gan-an ní ọ̀gá yẹn wá ṣàlàyé níbi àjọ àwọn ṣe bẹ̀rẹ̀ ìṣòro yẹn ṣe bẹ̀rẹ̀ pé nígbà tó dà ní méjì ìyàwó ní àwọn kó owó tó kù nínú àkáǹtì àwọn pọ́pátì tó kù nígbà tó gbé ìtọ́sí gàrí fáwọn kókó kó lọ sí Ìbàdàn pẹ̀lú àwọn ọmọ tó wà ní ilé ìgbà àwọn tẹ̀ tó ti ṣe tán àti tó fẹ́ ṣe tán àti tó ṣì wà láàrin wọ́n kò sọ ọmọ sẹ́kọ́ndì sùkúl ní àwọn tó ti bàlágà tó ti tó lọ ilé ọkọ ni wọ́n. so wọ́n ní ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà mọ nǹkan náà mọ ẹgbẹ́ sí ìpinnu àgbà àwọn ó ṣàníṣá lọ́wọ́ wà lọ́sítà so ẹ mọ̀ pé tí èèyàn bá ti wà nílà depression tí oríṣiríṣi kan ti ń kúrò rẹ̀ pẹ̀ pé bẹ́ẹ̀ wọ́n rò pé kí ló lè mọ kí mi ṣe nǹkan tó ṣe bẹ́ẹ̀ àwọn kọ́kọ́ ń lọ lọ́kàn wọn lásìkò gbà yẹn nǹkan lè tí wọ́ọ̀sì tó àsìkò tá a wà nígbà yẹn bàbá ṣe ìwúrò rẹ̀ pé ó yẹ bá dókítà sọ̀rọ̀ ọba àwọn ṣe ìlú dókítà ṣe mo bá fi ìyàwó léèyàn ọmọ ìyàwó léèyàn ọmọ so nǹkan tó ń pa bàbá yẹn sí láti gbà yẹn nìyẹn so bàbá yẹn ò mọ bó ṣe fẹ́ go about it òun nílò ẹni tó lè tọ́ sọ́nà láti ṣe lẹ́yìn ìgbà tó ń ṣe DNA test tí bàbá ti mú DNA test náà nǹkan tó ṣì ń burú sí lójú kékeré tí bàbá òun lọ́wọ́ mọ́tò ṣùgbọ́n ẹni tó ti jó lóṣèlú tẹ́lẹ̀ kò tí ẹ̀ ti ṣe ó fowó lóṣèlú lọ́wọ́ ogo foro lóṣèlú lọ́wọ́ ló fi bá rẹ̀ bẹ́ẹ̀ nínú ìgbà yìí so nígbà tó wá dé ọ̀dọ̀ títí wa tó wá ṣàlàyé fún mi pé náà DNA test sọ pé ẹyọ kan nípa àwọn nínú ọmọ mẹ́ta ẹyọ kan ló yẹ tàwọn yìí àwọn àti òbí ìkan nínú méjì tó ní kí n lè tàwọn yẹn àwọn fẹ́ òun làwọn fẹ́ràn jù ọmọ yẹn náà lè fọ àwọn kí làwọn ṣe ìwádìí kí ni àwa ṣe ilẹ̀ ṣe òwe ṣe ẹ̀rọ kan máa ń dájú ọ̀pẹ ẹjọ́ bọ́ àpò ẹjọ́ bọ́ ó kú sáké ogun sáké mo wá sọ fún ọ pé ọ́fíìsì mi o òun lẹ̀jọ́ yẹn kú sí kò dà pé
wá educate bàbá mo ṣe analysis fún wọn kò sí ọmọ àlè nínú àwọn ọmọkùnrin wọ́n mọ́kọ̀ kú òpè nígbà táwọn àti ìyàwó wọn fẹ́ra wọn ojú ọmọkùnrin wọn wá lọ adopt so àwọn tó adopt nígbà wọn lè so wọ́n mọ́kọ̀ kú òpè wọn àlè wọn kí nìdí wọ́n bá yẹ kọ́ ọmọ tí wọ́n ti ṣe wàhálà lórí ó dà now níjọ́ tí àwọn yẹn bá mọ̀ lọ́wọ́ tó bá mọ̀ báyìí inú wọn máa bàjẹ́ wọ́n á lè curiosity máa mú wọn wọ́n á fẹ́ mọ ẹni tí bàbá wọn jẹ́ wọ́n wà ní wọ́n á fẹ́ mọ ẹni tí bàbá wọn jẹ́ now iṣẹ́ tẹ̀yìn ti ṣe é lẹ̀ wọ́n bá mọ ẹni tí bàbá wọn jẹ́ wọ́n máa gbá náà Yorùbá wọn máa pòwe wọ́n máa kọsẹ̀ rárá bàbá ẹ̀ kò sí bọ́ọ̀kì lè nífẹ̀ẹ́ mú wọ́n bá fẹ́ ṣe nǹkan jẹ́ náírà fún wọ́n á pín sí méjì àbí kọ́kùn ní 70-30. ẹ̀yin gan ni ó mú 30 ni. so nǹkan dẹ̀ máa bàjẹ́ ní ẹ̀dọ̀ bìtì àwọn ọmọ yẹn ò ní free pẹ̀lú bó ṣe free go keep distance ẹjọ́ ní èjì yìí sí ọmọ wo lè fẹ́ lọ bí tẹ́tẹ́ dé mi. bàbá yẹn jókòó dáadáa pé ọ̀rọ̀ yìí mo ní tó lọ́n bá kádàrá yín ló dá yín lọ́lá ẹ̀yin náà sọ fún ara yín ọmọ ẹ ti mọ irú àwọn ọmọ tọmọ yẹn yà nísìnyí tó ká sọ pé ìtọ́bí tó jọmọ kọ yẹn ó mú kó jọmọ tó jọmọ burúkú tó mú kó tó ń ṣe sìkà tó tẹmọ pé kò lè kó ọ̀rọ̀ yín jọ tẹ bá fẹ́ ṣe máa wí ní property fọmọ tẹ ti mọ̀ pé ẹ̀yin yóò lè dá torí pé ìyẹn now ẹ mọ́kàn kó òfin ìkọlẹ̀ ẹ wo ìṣesí àwọn ọmọ yẹn tọ́lọ́mọ bá gbé yín dìde lọ́la o ìṣesí àwọn ọmọ yẹn òun kẹ fi kọ wíìlì yín kẹ kọ́kọ́ gbà pé ẹ àdọ́tì yín torí ọjọ́ tí àwọn onígbọ́n bá mọ̀ ìgbé ẹ mọ̀ ó ṣeé ṣe kẹ́mi ní má gùn ọgbẹ́ mi lẹ́nu ní ṣe wáyé pé ìgbà méjì ló jókòó ìbẹ̀rẹ̀ yìí àbá ẹni ọ̀rọ̀ mi èmi tí o bá ṣe sọ̀rọ̀ yìí sí ìkóso ọmọ àlè kan nìkan ẹ̀rọ ajẹ́kó kú sínú ọ́fíìsì yìí torí pé àwọn yẹn wọ́n máa fẹ́ ṣe ìyàwó sí ìgbà yẹn máa sọ pé bàbá kan ló mọ wájú bàbá tí òun mọ fẹ́ ṣe jẹ́ gbèsè wọn wọlé yunifásitì ẹ ṣọ́ọ̀tì ni tẹ bá sọ mo sọ fún wọn pé tẹ bá lọ sọ ọ́ síta nísìn ẹ kọ̀ ṣọ́ọ̀tì ni tó ẹ gbé kó lọ́kàn torí kò sí big deal mọ́ nísìn ẹ ní ìlú rẹ pé ẹ adopt àwọn ọmọ yẹn ni tó kẹlẹ̀ ṣé kẹlẹ̀ kéré wọn kẹ́ni ẹlẹ́ni tí ò bá ń ṣiṣẹ́ má bàa jẹṣẹ́ ni bàbá yẹn dẹ̀ gbé àánú ẹ̀gbọ́n ó ní òkúta ńlá nígbà ìyàwó lọ́dún tó ti pẹ́ yìí oníṣùgbọ́n ọ̀rọ̀ tí mo sọ lẹ́yìn ó jẹ́ kí ìlú oníṣì á sọ̀rọ̀ púpọ̀ o pẹ̀lú pé mi lè máa sọ fún mo máa mú díẹ̀ díẹ̀ ni so ó ní ìyè òun ṣí ó lè yẹ kí ọkùnrin tó balẹ̀ nípa òun mọ̀ pé òun máa dìde ẹ wá ní kí ni àjọ ìṣe lẹ́yìn tí bàbá yẹn ti sọ ó dẹ̀ ti gbé mọ́ra bẹ́ẹ̀ mo ti rí bàbá yẹn ní ọ̀pọ̀lọpọ̀ gbà tó ti bẹ̀rẹ̀ bísíǹsì tó ti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ bá padà tó ń try mo ṣọ́ wọn wọ́n lè ṣe dáadáa ṣùgbọ́n mo make sure pé wọ́n ti fojú wọn kàn mí. kí nìyí kò sí wọ́n ṣe fẹ́ fojú wọn kàn mí tí ò ní máa jẹ́ ọdún ọkàn lọ́kàn mi. kò dẹ̀ tún sí wọ́n ṣe fẹ́ máa rí mi tọ́ọ̀ ni máa rò pé àṣírí kan ti wà ń bíbà yìí ṣé kò ní tú. nítorí lásìkò tó ṣì wà yẹn ọpọlọ wọn ò tí ì ṣẹ́tù wọ́n sì wà ní ìdààmú tó bá ọpọlọ wọn ti dá wọn lóhùn wọ́n ti sìn kíní lọlé ọkọ wọ́n ti sìn kejì lọlé ọkọ everything ti rosy àwọn náà ti dìde tó bá rí mi ní wọ́n máa dùn wọ́n máa dúpẹ́ ní kí n ṣe ṣùgbọ́n níbi tó gbẹ́ wà mo ṣe lẹ́nu yẹn last week. báwo ni. mi ò jẹ́ kọ́ ni mo kàn ń wò kí n ṣú ọ̀pẹ is really fine kò ronú kò para ẹ̀ kò ṣe so ní ìsìn bàbá yẹn ní láìpẹ́ bí ẹni pé kò ní rí ó yẹ ṣẹ̀ ń wà láyé ẹ̀ wọ́n wò pé kóun jẹ fún lálàáfíà kóun sùn kóun bá ba dènà àwọn ọmọ kóun lè lọ ọlọ́jọ́ rẹ̀ lè tó mú un lọ torí kò sí àwọn ọmọ ẹlẹ́bi sí wọ́n sẹ́wọ́n tù ọmọ olófẹ́ bí tó fẹ́ jèrè ẹ̀ bí kò sọ wọn tẹ́lẹ̀ bí tẹ́lẹ̀ jèrè àwọn tẹ́lẹ̀ wá lè jèrè àwọn lè ìmí ìtinú ẹ̀ bá lè ó lè kọ̀ ní ìṣúṣà pé ẹ kán pápá dúró wọn máa lè so many things mo là kalẹ̀ instances mo là kalẹ̀ lóye pé tó bá ṣẹlẹ̀ tó bá fi lè jáde síta wọ́n máa bàjẹ́ tó bá dẹ̀ máa wà lọ́dọ̀ máa pàbọ̀ ó máa pé èèyàn kan lè lọ́kàn bàbá ìlú máa lùsù jù so àṣìmọ̀jú ẹ̀ tó fi di pé bàbá yẹn wọn kò gbọdọ̀ sọ fún ẹ̀dá ọlọ́run kan ibùn ẹ̀ bí ẹ̀ wọn gbọdọ̀ gbé so ìpàná ogun yẹn nìyẹn
ṣé rí a sì máa wá ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ọ̀rọ̀ àwọn onílẹ̀ dé láìpẹ́ ṣùgbọ́n mo ní àwọn ìbéèrè kan sí nípa ìlanilọ́yẹ̀ ẹ sọ̀rọ̀ kan níbẹ̀rẹ̀ pé ẹ lè fáwọn orientation tó máa pè ní sáwọn báwo lẹ ṣe ń ṣe é. ní ìdí àkọ́kọ́ tó bí public library ni à ń ṣàlàyé a notice pé bá ṣe lọ sí prison tá à ń ṣe rehabilitation láwọn yìí a máa fún wọn ní ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ pẹ̀lú lẹ́tà kàwé ìlera a máa ṣe everything fún wọn. bá èrò ṣe ń pọ̀ tá à ń náwó tí pé kọ́ lè jáde ẹlòmíì béèrè ẹ̀ a máa fún lọ́ọ̀yà kó lè ṣe kó lè jáde àìpé bá ṣe ń jẹ́ káwọn èèyàn jáde yẹn bẹ́ẹ̀ lè ló pọ̀ wọlé. pé kò tán èrò pọ̀ sí i. prison máa wà congested all the time. Population prison níbi tó yẹ kí èèyàn 36 wà àwọn máa rí bí 100 kìíní kan 200 kìíní kan so ó wà so òun ló ṣe é ṣíṣe fún wọn láti máa contact oríṣiríṣi diseases bẹ́ẹ̀ ti shock jù so àwọn àwẹ̀ why tó fi ń pọ̀ bẹ́ẹ̀ láti discover ṣé wọn pé mo ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn kan tẹ́lẹ̀ so ìgbà tí wò ló kí la lè ṣe ibẹ̀ láti discover pé bí mo ṣe ń jáde bẹ́ẹ̀ lọ ṣe ń pọ̀ wọlé kí la lè ṣe a rí pé oríṣi èèyàn márùn-ún àwọn tó wà lọ́dún wọn. ẹ ṣàlàyé o. ṣẹ́rẹ́ àwọn kan wà ìṣẹ́ gbogbo wọn tó gbé wọn. ìṣẹ́ àti ẹni tí àbá pọ̀ jù ó ń wọlé ìgbìmọ̀ ìṣẹ̀ṣú ẹlòmíì máa ti wà frustrated with their skin kì í ṣe pé ó ní ìtẹ̀jọ́ láti ṣe tí wọ́n máa ti wọlé orí títí máa ti sẹ́lẹ̀ pé kí ló wá tẹ̀lé dé kó dé ó ti wà lẹ́sìtìrì. a ní àwọn kan tó jẹ́ pé alternative dispute resolution ní ọ̀rọ̀ àwọn àwọ̀ míì tó ń dé court náà tẹ́lẹ̀ mi sí prison nǹkan tó bọ̀ yẹ ká ṣe mediation lọ́ra parí ẹ̀ kò jẹ́ kó dé court rárá ní police station tó yẹ kó ti ṣe settlement kó ti tán ọ̀ nígbà tó bá ti láàkì alternative dispute resolution tí wọ́n ti rí right source tí wọ́n ti rí best advice ọ̀rọ̀ tí ò jẹ́ kó dé ilé ẹjọ́ adélé ẹjọ́ agbábẹ̀jẹ̀ wọn. like Asiri base nígbà tí ìjà bá fẹ́ bẹ̀rẹ̀ tí ẹni tó mọ ìpẹ̀tùsáwọ̀ ṣe bá dá sí ṣọ́ máa jà níbi tó máa dé station ṣọ́ máa jà ẹlòmíì kẹ̀yìn kò mọ̀ tó bá ní mo ní mo kọ́ tó máa wá ó fọ́ mi létí mo dẹ̀ fọ́ tèmi padà wọ́n ti máa sọ ọlọ́pàá yẹn wọ́n ti gbowó yìí wọ́n ti gba bọ̀dẹ̀ ní òun ló kọ́ fọ́ mi létí mo dẹ̀ fọ́ tèmi padà mo lọ sí station mo dẹ̀ lọ report ṣe pé ó yàtọ̀ síra wọn offence ni. pé téèyàn bá gbáyàn létí báyìí tó yàn wá dà padà èèyàn ti ṣẹ̀ sófin ṣùgbọ́n tó bá gbáyàn létí téèyàn kàn wòran. assault ìwọlé fún ara ẹ lọ tí wọn bá fọ́ ẹ létí tó o bá ti fọ́ títí ẹ padà tó bá lọ lọ́ọ̀jì complain wà á jáde ẹ. wà á jáde tó bá ti ṣe títí ẹ padà tẹ́lẹ̀ ṣe wá lọ lọ́ọ̀jì complain ẹ̀yin méjèèjì ẹ wà kàn pé kó lábẹ́ òfin ẹ ti wùwà ọ̀daràn ẹ dẹ̀ máa fojú balẹ̀ ẹjọ́ kéré jù ẹ̀wọ̀n ọdún kan àbẹ̀. tó fọ́ mi létí lásán mo fọ́ ti èmi padà so tó bá bẹ̀rẹ̀ sí ní táwọn ọlọ́pàá bá bẹ̀rẹ̀ sí ní kó pọ̀ tó ń fi yọ àti máa bí sí ó lè ṣe ẹ̀wọ̀n ọdún mẹ́ta lórí bá a fọ́ra wa létí mo fọ́ tèmi padà so ẹ mọ̀ pé àìní alternative dispute resolution ẹni tó máa paná yẹn òun ẹlòmíì ìmíì ignorance ló fà àìnímọ̀ ló gbà wọn lòmíì dé àìmọ̀kànmọ̀kàn yes ló gbà wọn lòmíì dé ọgbà ẹ̀wọ̀n ilé ẹlòmíì sì tó jà kan tó fẹ́ràn ní tó bọ́ ti tẹ̀ padà tó bá lọ sí station tó bá jẹ́ kó nímọ̀ pé Asiri lòun kọ́mìtì wọ́n máa tì í mọ́lé tí ó bá lọ station lọ́lọ́dì complain àwọn èèyàn ò mọ̀ tẹ bá sọ fáwọn èèyàn pé kíní tí ò ń ṣe yìí ó lè gbé ẹdẹ wọn ó lè ṣe á nígbà táwọn ò jalè táwọn ò fàjìyà wọn fi lè gbé bíyàn bá jalè bá bàjẹ́ nìkan lọ́ lè dé ẹ̀wọ̀n àwọn kan kéékèèké táàdé ń ṣe day to day routine ó lè gbá àwọn èèyàn lẹ́wọ̀n kúlẹ̀ èmi ni à ń fihàn ní fóònù èèyàn. tó tún lè gbé yàn lẹ́wọ̀n. ó gbé yàn lẹ́wọ̀n ẹni kì í ṣe yín lápẹ́. ó yá ẹ̀fà pẹ̀lẹ́ lẹ̀. ẹ ṣe nínú mọ́tò bọ́ọ̀sì kan obìnrin kan ó sunkún gan nínú mọ́tò ó ń ké gan nínú mọ́tò bẹ́ẹ̀ ló ń jára pa àwọn èèyàn rò pé kí ló ṣe ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ wá ń bẹ̀ wọ́n tó kọjọ mọ́tò wọn wá ní port gbogbo wọn bọ́lẹ̀ dráìvà ṣe mọ́tò wọn á ní à ó ṣàké kí ló ṣẹlẹ̀ nígbà ní tọ́jọ́ mo fẹ́ pè fóònù òun ti kú tó tọ́ fóònù ní fóònù ó wá yẹ ẹni ní fóònù àṣé fóònù tẹni ó yẹ ẹni tẹni ẹ súnmọ́ wájú yẹn ẹni tó pè ó lọ ṣépè fún ó threatening yẹn ó dẹ̀ ti send threat message
ó dẹ̀ ti delete everything. Kò tọ́jọ́ kò tó ṣù ẹni yẹn tí wọ́n pè lórí aago ó kú. Ikú tó kú àwọn ọlọ́pàá nílò láti ṣe investigation. Ṣé à pé call log everything gbogbo ẹ̀ ló máa wò nígbà kan wo call log wọ́n rí pé threat message àti threat call kan wá látòrí nọ́mbà kan lọ fi track nọ́mbà. Meanwhile inú mọ́tò lọ ti pàdé ní kálukú ti lọ ẹjọ́ ta ló threat èèyàn. Ta lẹni tó threat náà ọlọ́pàá máa ń yẹ sí. ẹni tó ní fóònù. Ẹni tó ní fóònù. yóò forí kò. Account number lásán tá à ń fún yàn ó ń gbọ́ àwọn ẹlòmíì dọ́gbẹ́rùn. àlọ́nà òun tún nìyẹn o. Ẹ ṣe a ní kéèsì kan ní ibi tí mo ti ń bọ̀ náà lọ́dún ìlú ẹni ẹni school wọ́n fẹ́ gba èèyàn kan wá pè pé ó sẹ́ni àkáǹtì school pé àwọn fẹ́ sẹ́ni owó sílẹ̀ nọ́ọ̀nà ìpowó tó sẹ́ni account number tó fún wọn yẹn wọ́n ti kidnap èèyàn kan so account number yẹn lòun wá fún wọn lọ́wọ́ ṣe owó sí àkáǹtì títí ẹni yẹn ẹlòmíì lè ní mo ti rí kan náà tí ó ní àmútẹ ìṣe consent tí bàbá yẹn ọmọ ẹ ló ti ẹ̀lú àkáǹtì rẹ̀ ó lóun lọ fi ṣe transfer fún yàn pé ó ti ń jẹ tọ́lẹ̀ ní pé àṣẹ kò ṣe fake transfer ni táwọn ọlọ́pàá láfẹ́ wá tán bí bàbá yẹn tẹ́ kí bàbá yẹn wá sanwó wọn gbé pèsè ní iwájú mi so irú ẹni ẹ sì nígbà táwọn ọlọ́pàá máa investigate wọ́n trace àkáǹtì lọ fi gbowó ó dé àwọn èèyàn lè fọ́ bíi ti mú alákáǹtì yẹn gan ẹlòmíì máa transfer owó sí ẹ òun ní online àwọn cost a máa ń receive ni ẹlòmíì máa pọ̀ ìfọ́ ẹ̀ máa pè é pé ẹjọ́ account number òun ṣe mistake account number wá sí nílà òun tẹ̀lé sí ọkọ̀ wọn fẹ́ sẹ́ndì owó wá ṣe mistake ó ní àkáǹtì òun sẹ́ndì owó sí ẹ̀kọ́ sẹ́ndì bá ní ṣe ẹ ti wá ṣowó sẹ́ndì ìmí ìbáyìí bọ́yẹ sẹ́ndì owó yẹn tó mọ̀ yẹn wọ́n ti ní ṣáídà nínú báńkì tó máa wọ́ kiri wọ́n gbowó yẹn jáde ó lè jẹ́ nǹkan kidnap wọn padà pa ta ló máa dẹ́sùn mọ́dà kí ló gbé dọ́gbẹ́ wọn account number tí ó mọ̀ pẹ̀. so àwọn kan kéékèèké tí àìnímọ̀ tó ti fi gbé àwọn èèyàn gbé ọgbà ẹ̀wọ̀n a ní àwọn níbi jẹ́ pé ọ̀daràn làwọn èèyàn ọ̀daràn ni wọ́n fẹ́ gbogbo nílé ìfowósí fún wọn wọ́n máa padà wọ ọ̀daràn náà èsì bẹ́ẹ̀ lè tẹ̀kọ́ tẹ́ wọn lọ́rùn àwọn èèyàn tó ń bọ̀ ọ̀daràn a ní àwọn kan tó yẹ pé human rights abuse ni àwọn alágbára máa fìyà jẹ olóbẹ́lẹ̀ ní ìbílẹ̀ ṣùgbọ́n a máa sọ fáwọn èèyàn nítorí ẹ̀ láyé sọ pé àwọn àjọ báyìí àjọ wa yìí ó pọn dandan fún gbogbo wa àtọkùnrin àtobìnrin láti darapọ̀ mọ́ irú àjọ yìí láti lè mọ ẹ̀tọ́ ẹ mọ gbogbo àwọn ọkọ̀ tó kọ́ tó jẹ́ kó ṣe tí ẹ̀kọ́ bá náà máa fìyà jẹ ìwọ ló lè fààyè sílẹ̀ fẹ́ni tó fẹ́ fìyà jẹ láti fìyà jẹ ìwọ ló máa fún ẹni yẹn ní ààyè láti fìyà jẹ so tó bá fi lúpọ̀ọ̀sì rẹ̀ lúpọ̀ọ̀sì yẹn lápsìsì ẹ̀ bí wọ́n máa lò láti fi díù pẹ̀lú ẹ̀ so tó bá fi lápsìsì yẹn lẹ̀ wọ́n lè fi díù pẹ̀lú ẹ̀ so human rights nǹkan ó ṣẹlẹ̀ báyìí láti ibi tá a ti ń bọ̀ lọ́rùn yìí ọlọ́kadà tó ní mọ́tò wọ́n yìí ti ara wọn onímọ́tò bọ́ọ̀lẹ̀ bàbá olówó ẹ̀yin nìkan ọlọ́kadà ẹ̀yin tọ́lẹ̀ gbá mi ó ń claim right ẹ̀yin nìkan níwà ọlọ́kadà right gbogbo yín bá mi sọ̀rọ̀ rúbì kíní kan máa kọ́ ẹlẹ́kọ̀ọ́ máa fi àjẹ́ máa kọ́ ẹlẹ́kọ̀ọ́ ìlú ẹ̀kọ́ ọlọ́pàá lókè wọ́n dẹ̀ rún wà wọ́n dẹ̀ fi ìjẹ́ ẹgbẹ́ wọ́n ṣe ìdúró ẹ̀yìn so tó bá sọ pé ìyá fẹ́ jẹ̀yàn wọ́n fẹ́ rán ẹlẹ́wọ̀n fún ara ẹlẹ́wọ̀n rán ẹlẹ́wọ̀n kọ́ parọ́ mọ́ ẹ torí ẹ̀ ní statement ṣe dá statement building ó dá kéèyàn wù tọ́ba mélòó mi tọ́tọ́ kó pàṣẹ́kẹ́ṣẹ́kẹ́ tó abuse ẹ̀dọ̀ tó dọ̀hùn káàtì ẹ̀ wá sọ pé wọ́n rí ẹ̀ abuse wọn bí ẹjọ́ hùn statement tó máa kọ lábẹ́ òfin olùgbọ́dọ̀ kọ statement ẹ̀ bó bá ṣe nìyí àti tó bá wà mọ̀ pé ọ̀bẹ ẹ̀kọ́ tó bá dé èdè Ìgbò ló gbọ́ tó bá dé èdè Haúsá ni language tó lè kọ́ you can use it to write statement. pé kì í kàn ṣe èdè Gẹ̀ẹ́sì nìkan tán máa ń lò. lọ́jọ́ mi à ń sọ̀rọ̀ dáadáa lórí statement so àwọn ibi táwọn èèyàn ti ń gbà yọra wọn lẹ́sẹ̀ lẹ̀ tí àwọn èèyàn fi opportunity àti fi ọwọ́ lágbà wọn lọ́jọ́ báwo pé kí la lè ṣe tí gbogbo àwọn kan tó ń rún àwọn èèyàn wá sẹ́wọ̀n yìí tí ò ní máa rọ́ wọn wá sẹ́wọ̀n ibẹ̀ yẹn láti mú ìpele public enlightenment ni sóyè wípé ká kúkú bọ́ síta ká máa ṣàlàyé lùzàlù ká máa jẹ́ káwọn èèyàn mọ ẹ̀tọ́ wọn lábẹ́ òfin
ká jẹ́ kó mọ àwọn ìwà ipá àti ìṣe tó lè gbéyàn dé ọgbà ẹ̀wọ̀n. Òun la fi lọ sáwọn ibi tá à ń lọ káàkiri yẹn láti lè educate àwọn èèyàn. So tó bá pè wá lẹ́nu ibi ẹ̀ bóyá community CDA ní church mosque pé ká wá ṣe enlightenment fún wọn irú nísìn láti oṣù kẹrin ọdún láti April Sunday six tó wà náà àwọn àjọ parapọ̀ kérúbù àti sẹ́ráfù púpọ̀ nu wọn ti kọ̀wé sí wa sílẹ̀. So à ń lọ síbẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan láti lọ ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn. So a tún wá rí i pé nínú àwọn tó wà lọ́gbà ẹ̀wọ̀n nínú 100% like 70% broken nose ó wà pẹ̀lú nǹkan tó affect wọn tó fi bá wọn ní ọgbà ẹ̀wọ̀n. Torí ẹ̀rọ yìí máa ń sọ ká máa ń pẹ̀tù sáwọ̀ ọ̀pọ̀ láyà pé ibi tó ní méjì bá ti jà kó ní tó wà ń bẹ̀ ló máa ní farapa. So tí ọmọ ẹ bá ń dàgbà kó lè dàgbà in the right way torí nígbà tí adé bàbá ẹ olórí burúkú yẹn ìyá adé jẹ́ olóṣì yẹn. So tó bá tó stage kan ọmọ yẹn ò ní trust àwọn méjì àti pé wà láwọn pọ̀ àfimọ́lẹ̀ ó máa lọ wẹ́ni tó lè kó ọmọ àìdẹ̀ fún tó bá ríyàn tó dáa ṣẹ̀wọ̀n kó ṣe orí ìtumọ̀ tó bá ti lọ bọ́ sọ́wọ́ wrong person ibẹ̀ làwọn ọmọ yẹn ti bẹ̀rẹ̀ sí ní yàwọ́. Thinking yẹn àti ìwà gbàsgbòs ìwà violence yẹn ló máa wà lọ́pọ̀lọpọ̀ and ó máa jẹ́ day to day routine wọn òun ni ìjọ́rí tí wọ́n fi ń bára wọn nínú crime. So tó bá bára wọn nínú crime yẹn tán kí ló máa padà bára wọn ọgbà ẹ̀wọ̀n. So òun la ṣe ń kó gbogbo ẹ̀ pọ̀ àti ètò òfin o àti kí ìpínyà máa wà láàrin lọ́kọ láya àwọn kan tó fa ìpínyà ló bí ìwé yìí. Okay, big secret in marriage. Minimum. So mo ní pé impact ti prison ló ti marital dispute gan ní lórí prison ó serious. Tó bá jọ ìjà lọ́dọ̀ bá tún dánwò náà tí ẹrù èèyàn méjì tó di ẹrù èèyàn kan náà ọmọ yẹn náà tí ò bá sórí ọ̀fẹ́ kò tún ní yá dáadáa báwo lọ̀gbọ̀n ẹ̀wọ̀n ṣe ní kú. So ló yẹ pé à ń lọ fún public enlightenment à á ṣe ìgbà míì ó lè jẹ́ lórí ètò òfin la máa kọ́ wọn lọ sáà. A lè tún mú tọ́pìkì mi tó lè yẹ pé lórí ètò ìgbéyàwó kí lè má bàa tú la máa kọ́ wọn lọ sáà. So ohun tó bí public enlightenment ni. Táwọn èèyàn bá fẹ́ rí eléyìí báyìí ìwé yìí tán bá fẹ́ ní báwo ni wọ́n ṣe lè ní. Nọ́mbà mi wọ́n lè pe nọ́mbà mi so ẹni bí ẹ̀dọ̀ bá wà a lè sẹ́yìn sí i. Ìṣẹ̀lẹ̀ sọ́fẹ̀ẹ́ ni. Ìfẹ́ tó máa ra ni. Torí àmọ̀ pé owó náà lẹ́fi tẹ̀ ló jẹ́ bèrè ìbéèrè yẹn. So tó bá ti communicate pẹ̀lú wa wọ́n ti sọ location tó wà á sọ èyí tó máa san wọ́n á send ẹ̀ sí àkáǹtì wa so á send ìbéèrè sí wọn bẹ́ẹ̀ tún Korea ni bẹ́ẹ̀ tún logistics ní ilẹ̀ tó bá wà á máa send ìbéèrè sí wọn. Nígbà téèyàn bá nídìí ẹ̀ ní diaspora kan á lè send ẹ̀ sí wọn lórí a make sure pé a ṣèwé yẹn mú kọ owó ní nígbà tí mo wá wo gbogbo ẹ̀kọ́ tẹ̀bárẹ̀ ìgbéyàwó oṣù mẹ́fà wọ́n ti kóra wọn déwájú wa ọdún kan àwa gan wọ̀n ní health wa gan fẹ́ẹ̀ dá mọ́ nígbà tó yẹ pé ẹjọ́ ni irú àárọ̀ sátidé yẹn tí ti dín yẹn nìkan àṣọ yẹn nígbà tó kọ́ ti lè kó ní àárọ̀ kùtùkùtù ló ti dé bí mo ti wà lórí bẹ́ẹ̀ lọ́nà kóhùn ti dẹ́nu ọ̀nà ọ́fíìsì mi gba block me outside bí ẹni pé àjọ ń lo ọ́fíìsì bí pé lé ẹni ṣùgbọ́n wọn mọ̀ pé kò sí ní right sense tí n bá sáré lásìkò gbà yẹn ó lè ṣe tí ò jẹ́ kó ṣe I don't have choice mo rush ìwà ni tábàní land dispute àṣìlè ní afẹ́fẹ́ times ṣùgbọ́n tó bá kan marital emergency ni so wọ́n á gbé àwọn èèyàn míì náà láìpẹ́ máa kàwé ẹlòmíì láìpẹ́ dé ẹlòmíì kẹ̀lú bá ṣe níwèé tó tóbi báyìí wọ́n máa sá fún un. wọ́n lé sóyin kalẹ̀ lómi. So torí ẹni mo ṣe òkú báwo la yìí ṣe mo mọ̀ ṣe kó kéré dẹ̀nà ọ̀rọ̀ náà explanation yẹn àjẹ́ kó gùn so á lè yí sí fún yàn kò ní lè ròyàn lójú láti kà then ó máa dùn inú ìjáde fi sápò láti sọ fún yàn pé ó fẹ́ lọ lórí ìgbà. Ó dà àwọn àjọ wo tàbí iléeṣẹ́ wo tàbí àwùjọ wo ni ò lè pè yín fún public enlightenment yẹn. kò sí bí kọ́tù pé wọ́n á táwọn ọ̀lọ́ bóyá mi ò wá lè sọ àjọ amúrọ̀bà lè pè wà ká má lọ o ṣùgbọ́n bó jẹ́lé olóògbé ni a máa lọ. láti lọ enlighten. Yes. báwo náà ṣe lè locate ní gbọ́. ẹ ṣe olùléeṣẹ́ wa wà ní Abẹ́òkúta a wà ní number 1 Just Grace Event Center opposite Fat Base filling station Ọ̀pákó Àdìgbò. ẹ tún sọ. number 1 Just Grace Event Center opposite Fat Base Ọ̀pákó Àdìgbò Abẹ́òkúta Ogun State Nigeria. fún nọ́mbà yín. wọ́n bá lè fẹ́ pè wá wọ́n lè pè wá sórí aago yìí 080 39
860 622 79 lẹ́ẹ̀kan sí 080 860 622 79 tàbí wọ́n bá fẹ́ tẹ fọ́nrán sí wa lórí email wọ́n lọ sí OBF Justice and Peace. OBF Justice and Peace. Bàbá dẹ̀ fẹ́ máa follow àwọn enlightenment program tá à ń ṣe àti ètò ìdánilẹ́kọ̀ọ́ tá à ń ṣe lórí Facebook wọ́n lè lọ sí OBF TV. OBF TV. ẹ jọ̀ọ́ ẹ tún bá pe nọ́mbà yín lẹ́ẹ̀kan sí fáwọn tí wọ́n ń tún yín gbọ́. 080 860 622 79 àti ká fún ọlọ́ta ní ti another number. ẹ lè ṣe bẹ́ẹ̀. 081 21 22 8889. 8889. ẹ tún pè lẹ́ẹ̀kan sí. 081 21 22 8889, that is 88889. tó ẹ bá dárúkọ yín lẹ́ẹ̀kan sí àti ilé-iṣẹ́. Orúkọ mi kò yí padà, Comrade Olúwayẹmísí Brown, tí mo jẹ́ coordinator ilé-iṣẹ́ Olúwayẹmísí Brown Foundation OBF tí mọ́tò máa ń jẹ́ Justice and Peace. tó ẹ ṣeun, ẹ jẹ́ ká máa yọ̀ǹda yín so tó bá tún dìgbà míì á tún kàn sí yín lórí ara àwọn àlàyé tẹ́ ẹ sọ nípa títọrọ lẹ́ni àti àwọn ẹjọ́ míì tí wọ́n ti gbé wá tẹ̀sí ti bá wọn yanjú ẹ̀ ní OBF. ẹ ṣeun, ó dìgbà kan náà. ẹ wá rí nǹkan bí ẹ gbọ́ àlàyé ọ̀rọ̀ lóní bẹ́ńbẹ́yẹ́kẹ́ àwọn ọ̀rọ̀ tó kí pọ́pọ́. kólúwo ń ṣàánú wa ni o. ìbá wa dáa káwọn ìyàwó wa ìwọ̀nyí àwọn obìnrin wọ̀nyí káwọn náà ó mọ fara wọn balẹ̀. èwo ní ọ̀sákàsókò máa lọ sọ́tún lọ sósì tẹ́mọ̀ gbọ́ máa lè fọ́kọ. èyí ò dáa o, ó sì kù díẹ̀ káàtó tí wọ́n bá ní kí wọ́n máa bẹ̀rẹ̀ sí ṣe ìwádìí kán máa ṣe DNA fọ́pọ̀lọpọ̀ ọmọ àṣírí ó ti tú jù. ilé ọ̀pọ̀lẹ́ tó ń tòrò ń sìn á kàn dàrú ni. kọ́lọ́ ń ṣàánú wa ibẹ̀ la sì ti ráwọn kan tí wọ́n sọ pé ẹ̀ bọ́bà tí ì má dùn ìbálòpọ̀ wọ́n fi ń tì yín sínú wàhálà ni wọ́n fi ń kọ yín ní tẹ́ fi ṣubú sóko parun tó lè dáni yúrú tó lè dọ̀nà yúrú tó lè kó bọ́mọ lọ́jọ́ iwájú. nípa ti eléyìí tí a sọ yìí ṣe ti rí gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé ẹ̀ fún wa tó yóò mọ̀ ju wa ṣe nígbà gbogbo. iléeṣẹ́ OBF ìyẹn Olúwayẹmísí Brown Foundation ẹ lè kàn sí wọn fún bóyá ẹ fẹ́ kán jà fẹ́tọ̀ọ́ yín torí ọ̀pọ̀lọpọ̀ òmòfin ló ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ jìyà mẹ́bẹ́ kúkú gbọ́nú àwọn àlàyé ọ̀rọ̀ wọn. àwọn àdírẹ́sì tẹ́ ti rí yẹn àwọn àdírẹ́sì wọn number 1 Just Grace opposite Fagbem petrol station. number 1 Just Grace opposite Fagbems tó wà ní ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn. wọ́n ṣàlàyé ẹ̀ síbẹ̀ náà dáadáa nínú àlàyé ọ̀rọ̀ wọn yóò mọ̀ ju wa ṣe ẹ pè wọ́n sẹ́rọ̀ ìbánisọ̀rọ̀ wọn tí ẹ̀ ń wò lọ́wọ́ sàlẹ̀ ní gbogbo ìgbà tí wọ́n fi ń sọ̀rọ̀ yẹn tọ̀ yóò mọ̀ ju wa ṣe láṣẹ̀dùmọ̀ ẹ subscribe sí Bembeyeke TV tó bá jẹ́ gbà àkọ́kọ́ ká lè tún mú ọ̀tún wá láìpẹ́ àwọn tó fọgbọ́n jalè ilẹ̀ tí wọ́n lu ọ̀pọ̀lọpọ̀ ní jìbìtì ilẹ̀ ọ̀rọ̀ wọn ń bọ̀ lórí ètò tí ò ní pẹ́ jọjọ yóò mọ̀ ju wa ṣe láṣẹ̀dùmọ̀ rẹ̀ ẹ ṣeun púpọ̀. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi Bembeyeke lẹ́ ń pè mí lónìí mo mọ̀ pé tó ti wò ó lónìí Bembeyeke. ní báyìí ẹ farabalẹ̀ subscribe ẹ tẹ notification bell option all ẹ share fáwọn ẹlòmíì ẹ jẹ́ kí wọ́n mọ̀ tẹ́ ń gbádùn ní Bembeyeke TV ẹ máa wò ó nígbà gbogbo. Flash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better in Ibadan and beyond.
D-Fash Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call D-Fash Express Logistics Services on 0906 727 0530 and 0805 467 5088. D-Fash Express Logistics Services. Your convenience is our priority.